mo ṣàtúnṣe máa fún mi. Bọ́ọ̀ṣì ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ìbínú yẹ mí lápò nítorí ọ̀rẹ́ mi wà sí ìpàdé. Aṣọ ọjà mi ti yá o, ẹ̀sọ́ fẹ́rí jẹ́ níjà, aṣọ ọjà mi ti yá o. Wọ́sọ̀dẹ̀ ni wọ́sọ̀dẹ̀ ni ó kọ́ ní ìdọ̀bí sọ̀rọ̀ nípa kan. Ìdúró iṣẹ́ ìrìnàjò àdìjọ́ lórí bá ó ní sùúrù tó sọ̀tún ọ̀gbọ́n. Lẹ́yìn bá ní sùúrù ìṣèlú olórí ayé pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́. Bí mo ṣe fún bàbá rere, pàjá yé orí mi àìlè. Orí gbọ́ ìlú dúró àníyàn kò nílé ìpàdé mọ́. Ìlú dúró àníyàn kò nílé ìpàdé mọ́. Àlọ́ ní bá ìlú dúró àníyàn kò nílé ìpàdé mọ́. Ọpẹ́ Olúwa araba bí etí inú irú ẹ̀gbìn ní 33 years wàásù ẹ̀gbìn tó kọjá lọ araba bí. Ìkọ̀pàdé fújì tí ń wálé. Láti kéèkì síwájú orúkọ mi, gbàgede ẹtí èmi Ìbàdàn. Àjọ NAPA in conjunction with entertainment writers àsìkò ìgbà yẹn. Ṣeun aláyàwó wọlé mọ́lábá o lúkúlúkú ló padà mọ́ fífi ẹ̀ gbogbo ìyẹn ṣe èyí tó ṣe ní pálábọ̀ òdìbàjẹ́ ọlọ́run alábá bí ìlú ìgbó máa ṣọ́ọ̀nà àwọn etí mú. Ọdún yìí 33 years sẹ́yìn ni mo pàdé fújì araba bí.
Ògbómọ̀ṣọ́ yìí kan náà ọmọ Ògbómọ̀ṣọ́ wọn àkọ́kọ́ mi ní àwọn ìdùnnú wọn lọ lójoojúmọ́ bó ti ṣe fún yín kò ní dìbàjẹ́ ọlọ́run àgbẹ̀ àdìgbò alábọ̀ méjì tí ẹ bá já kó bàbá rẹ̀ ara máa bí. Ibi náà ìlú wáyé kọ́lẹ̀ wọlé. Wáyé kọ́lẹ̀ ìlú náà ìlú ẹ̀gbẹ́ Ògbómọ̀ṣọ́. Èrò pọ̀ rẹpẹtẹ o, èrò pọ̀ rẹpẹtẹ. Ògbómọ̀ṣọ́ ṣeun, ibi ọgbẹ́ ń fewúrẹ́ jiyàn.